mọ́sálásí ọ̀sọ̀ mọ́sálásí ní sí àdámà lè lórí ó kọ sí àdámà lè sọ mọ́sálásí ó rọ́kọ̀ bàbá rẹ̀ kọ́ àfáà mi tèmi náà sì ń sáfù àfáà mi tí ń sáfù àfáà mi pọ̀ ọ lè gbọ́ kọ sí àdámà sí ọwọ́ arúmọ̀ lánàá mudirul markazi ń sì ń ṣiṣẹ́ ọ̀sán tòru ní gbogbo ìgbà ọgbọ́ ọwọ́ àwọn nù problem ọmọ kí mi wo kí ni mídíà yìí àná ni tó ń gbọ́ gbogbo nǹkan yìí ó ti ọlọ́run ọ̀yọ̀ǹda fún yín kẹ́rì sọ fún mi àmọ́ ọlọ́run yọ̀ǹda kéèrí wò lérí fóònù ẹ̀ nìkan lánàá wọ́n á farabalẹ̀ wò ọ wà nù problem oníbọ̀hún ti wà nù problem yìí òun wá kú makaraj ọ̀nà àbáyọ lérí sọ̀rọ̀ yìí tá a sì gbogbo wá sì mà wípé bàbá mudiru ọ̀sọ́fẹ́ nìkan rí wípé gbèjà mi rí bàbá yẹn ọ̀sọ́ rí fẹ́ dá kan rí gbogbo apáta tá ń dìde fún ọlọ́run ló pè wá àtìfẹ́ tá a ní sáfà wa ọba tó tá a sì retí nǹkan kan lọ́dọ̀ ẹ̀dá kan àfọ̀dọ̀ ọlọ́run nìkan ọwọ́ wa nù sọ̀rọ̀ bóun ni ó ti yọra ẹ̀ kó nù sọ̀rọ̀ àbí kó ṣe tó kọ́mọ̀ bá ṣe tó ọwọ́ a ṣe tó ọgbọ́n ńgbà wo ṣe tó làwọn kan bá tún bu wípé ọgbàbọ̀dé ìwọ tó ọlọ́gbàbọ̀dé yìí kí ni ìwọ ti sáàfù babalágége rí ìwọ là ń pè ní abániwọ́ràn bá àrídá ẹ gbọ́ bí nǹkan àwọn bá sì já sẹ́wọ̀n fún tọ́já sí tí ọ̀dà fún ọ̀nà ní pé wàhálà wọn pọ̀ a sọ fún wa kó máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìfẹ́ òun náà ti pọ̀ jù táwọn nìkan wọn gbé mọ́ríkàsì ni táwọn nìkan lọ́mọ gbé babalágége ni nígbà tí ọ̀wá rẹ̀ nìkan owó ọ̀tún kọ̀rẹ́ nìkan owó sì kọ̀rẹ́ nìkan owó wájú kọ̀rẹ́ nìkan wẹ̀yìn kọ̀rẹ́ nìkan ọwọ́ rí pé n tó kù ní kó wọn ṣe tó ọgbọ́ kó fi sẹ́ǹsì sí ọwọ́ fi sẹ́ǹsì sí èyí wọn wá túmọ̀ wípé kọjọ mọ babalágége mọ́ àbọ̀ wá túmọ̀ pé òsè babalágége mọ́ àbí kò nífẹ̀ẹ́ wọn mọ́ àbí onífẹ̀ẹ́ wọn mọ́ kò lè kó nínú ìfẹ́ bàbá àwọn tí èkú bó ṣe wà ní àṣà àdà gbogbo àwọn tí wọ́n wá ń bu tí wọ́n ń sọ gbogbo ẹ̀ eléyìí ń sọ̀rọ̀ lọ́tún eléyìí ń sọ̀rọ̀ sósì ọkẹ́ nìkan ni ọ̀dàlẹ̀ ó ṣe gbá ni ọ̀sàwò ni ilẹ̀ wo lọ́dà ilẹ̀ wo ni wọ́n kó kalẹ̀ tó ní ó lè dànù kí ni wọ́n ṣe fún kí lọ sáàfù rẹ̀ níjọ́ tí ń ṣiṣẹ́ babalágége níjọ́ tí wọ́n mákàrájù sọ wà ń bẹ̀ fún níjọ́ tí wọ́n mákàrájù ìjọ dúró fún sọ wà ń bẹ̀ tó wọ́n dókè mo stand lèmi fi sọ pé kẹ́nìkan mọ̀ wípé òun ń ṣiṣẹ́ fún babalágége rárá gbogbo ayé kò sẹ́ni tí ń ṣiṣẹ́ fún babalágége à ń ṣiṣẹ́ fún òdodo à sì ń ṣiṣẹ́ fún ìfẹ́ àyè tá a ti kéwú à sì ń ṣiṣẹ́ fún mímọ̀ à sì ń ṣiṣẹ́ fún Sheikh Adam Allahu ta'ala ọlọ́run ló sì lẹ̀san rẹ̀ lọ́dọ̀ àṣà àdá náà ọlọ́mọ sábà wà pẹ̀lú ẹ̀ kọ́ bá wa kún un sí ó gbé òun náà lékè ọ̀tá kó ṣàánú àwa náà ara mùnáfíkì tá à ń wínú ọgbọ́ náà làwọn tí ń wí pé ọ̀dàlẹ̀ ara mùnáfíkì nù ni. àmọ́ irúfẹ́ tí àṣà àdá ní òun. irúfẹ́ òun ni àwọn afẹ́ tó so mẹ́mìí yà yìí ọwọ́ àpọ̀ bẹ́ẹ̀. Masha Allah. ọlọ́mọ sáwọ́lá nàbì kọ́ bá wa kún babalágége jù báyìí lọ. Àmín.